Gbọ́lágadé àkọ́kọ́ lẹ sọ pé ń lọ. Adébẹ̀ ẹ bọ́lẹ̀. Gbọ́lágadé ẹ̀kejì lélẹ̀. Last Gbọ́lágadé dẹ̀ la wà yìí. So ẹ bọ́lẹ̀ ń sìn. Mi bọ́lẹ̀ ń bí. Gbọ́kọ̀ níyì ni mo dẹ̀ ń lọ sí. Kí ni gbogbo orí burúkú ìbáyọ̀ lọ́kadà? Ṣé tó wípé mi lówó mi ti máa fi gọ̀kadà mi lè ṣiṣẹ́ báyìí fún mi? Kó dà náà. Kó dà. Ẹ mọ̀ tó ṣẹlẹ̀. Ẹ farabalẹ̀ gbogbo ẹ̀ ní máa yanjú. Kò yẹ yín jẹ tẹ́ ẹ bá fẹ́ mi fúnra mi lè fún yín. Ẹ gbọ́ kórí burúkú lọ́jà ẹ já wèrè ni mo bá yín sọ̀rọ̀ ni. Ẹ̀gbọ́n ibo lẹ ń lọ ní Gbọ́kọ̀ níyì gangan. Ibi tí sista ìbá ń lo àtàwọn kinní ni mò ń lọ. Olórí burúkú ni ẹ kò ṣe bọ́ ẹ̀jẹ̀ fún wèrè ni. Àti mo rú yìí. Bẹ́ẹ̀ ṣe máa ń bọ́ ha nìyẹn torí nǹkan tẹ̀rí ẹ fẹ́ kú síbẹ̀ ẹ jẹ́ máa kú síbẹ̀ náà. Wá má ṣe pé fẹ́ mi o èmi yẹn ti kéèyàn ṣe pé fẹ́ mi tó bá jẹ́ bẹ́ẹ̀ máa gbé nǹkan ẹ̀ láhùn òṣì. Wọ́n ti sọ bẹ́ẹ̀ wọ́n ní gbogbo ṣìkìṣìkì ilẹ̀ ni ó padà jẹ́ tó Saheed Òṣùpá ti kọ́ lórí òní erùpẹ̀ ní ìwọ sì padà dérùpẹ̀. Ó bẹ̀rẹ̀ lọ́mú pé ṣé mo lọ́kọ̀lé àbí mi ò lọ́kọ̀lé ṣọ́tí ẹ̀yìn ṣé ní bẹ́ẹ̀ ṣe níbi yìí mo fọ́ igan gbàdúrà ní mundia o mo fọ́ igan mo pírítì mo ga mo tún sí gbẹ̀lẹ̀. Sàámú ìfẹ́ mi will you marry me? Say yes, 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 say yes. Ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Magbo owó mi bó pẹ́. Mágara wájú ti bí fún wọn lówó wọn. Magbo owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Sàámú Ṣíkà àjọ fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sì Sàámú fún wọn lówó wọn. Ẹ̀yin èèyàn mi ní Olúwa tí ẹ̀yin bá ní ìgbàgbọ́ bíi kóró mustadi ẹ̀yin ó béèrè tẹ́ fẹ́ lọ́wọ́ Olúwa sì ṣe é fún yín. Alẹ́ òní alẹ́ àrà ọ̀tọ̀ ni super for super ẹ̀yin èèyàn mi ẹ jẹ́ ká bọ́ bàtà wa ẹ farabalẹ̀ ní wákàtí ọ̀wọ̀ yìí nínú orí ilẹ̀ tá a wà yìí ní arákùnrin wa ló ti ra ọkọ̀ ayọ́kẹ́lẹ́. Èmi ni ẹ bá mi kí hallelujah. Lórí ilẹ̀ bákan náà arábìnrin wa lọ́lọ́run ti pèsè ọkọ fún wọn. Èmi ni Jésù ṣe. Àní ní wákàtí ọ̀wọ̀ orí ilẹ̀ ìyanu àárẹ̀ tiwa náà bẹ́ẹ̀. Àmọ́ ní àṣálẹ́ yìí àrọ̀tọ̀làdúrà eléyìí ẹ wà bọ́ bàtà yín ẹ kú níbi tẹ́ wà ẹ wò bí ó ṣe ń bọ́ tèmi náà ẹ máa bọ́ bàtà yín ẹ wà jókòó sí orí ilẹ̀ àlọ́ yìí. Ṣé ń fi inú bá mi lọ ní wákàtí ọ̀wọ̀ yìí ẹ wà sọ fún Olúwa ẹ wà gbàdúrà ẹ bá ilẹ̀ sọ̀rọ̀ ẹ gbá ilẹ̀ gbá ìwálẹ̀ gbá ọ̀rọ̀ Olúwa ní wákàtí ọ̀wọ̀ yìí ogun tó bá mi dé lẹ́yìn má jẹ́ kó padà bá mi lọ ní ẹ gbàdúrà. Ẹ̀mí àwọn wòlíì Ọlọ́run ìṣòro ayé mi orí kíkọ́ mi inú rúnrún mi òtútù mi. Anybody inú yín bá sọ anything àfi mo fọ́ orí ẹ̀jà nù. Quiet! Jésù Olúwa wa. Jésù Olúwa wa. Jésù Olúwa wa. Àmín. Ẹ wo mi ò wá ṣeré mi ò sì ní ju ìṣẹ́jú méjì péré lọ kí má bàa sórí burúkú kó sọ́wọ́ àwọn ọjọ́ ẹni tó bá wọ́n fẹ́ sí èrè nù yín tó fẹ́ kí pa òun dànù bí ẹran àbí kí mú òun wọnú gbó kí n ná òun fẹ́lẹ́ kọ́mọ̀ corporate ẹ̀yin ọmọ ó
yẹ mọ jẹjà lọ. Olúwa Olúwa Olúwa. Ilẹ̀ gbọ́rọ̀ Olúwa. Ilẹ̀ gbọ́rọ̀ Olúwa. Látòní lọ máa gborí rẹ̀ máa ṣe ohun rere. Ẹ mọ jẹjà lọ. Olúwa 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 Olúwa. Gbogbo owó ìdámẹ́wàá tí ẹ máa ń dánú ní ṣọ́ọ̀ṣì ẹ dá ìlọ́po ìdámẹ́wàá ẹ kó sílẹ̀. Olúwa Ọlọ́run orí òkè. Àsìkò ti lọ, àsìkò ti tó. Ẹni tó bá fẹ́ ṣe orí burúkú nú yín kó má gbójú lọlẹ̀. Ẹ gbójú lọlẹ̀. Àtúbọ̀ fọ́ orí ìdánù. Olúwa 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 ẹjọ Ọlọ́run orí òkè bàbá. ọmọ ìtìyà wèrè ha ẹ gbà mí ta ló ń gàndín mọ́ ta ló wà ládùúgbò ìyá ẹ̀dá àwọn bí ọmọ ẹ̀dá mo dáràn hello kò dẹ̀ kọjú sí wa àmọ́ orí èèyàn tó jẹ́ báyìí torí Ọlọ́run àmọ́ nǹkan tó rù sẹ́yìn burú yéè wébè káyà kí ló ṣe sísítà kí ló ṣó wà ókè. ẹ̀rù ti bà mí ṣé pé rí mi ẹ dá mi hàn kéèyàn ni mí kì í ṣe pé bóyá ṣó nọ́mà. èmi náà ṣe fẹ́ béèrè pé ṣé ẹ̀ nọ́mà ni o torí èmi rò pé ìdájọ́ pé kò sí kankan tẹ́ ẹ̀ gbọ́ ni mo ti wá rí kódà wípé ẹ̀ gbórin nínú fóònù yín ni àmọ́ nǹkan tẹ́ ẹ̀ kọ sẹ́yìn burú wàhálà ẹ níṣu ẹ̀yìn tó bá jẹ́ jó ilẹ̀ ń jó kò sí irú style tẹ́ ń lo ìtẹ́mi náà ò lè lò Ọlọ́run gbọ́ Ọlọ́run ẹ bá jójó yín lọ pẹ̀lú gbogbo tí mo ní láyé mi ni mo lè bá yín fi jó mo ń gbàjọ ni mo ń lọ lọ́nà mo ń gbàjọ mo lè gbàjọ lẹ̀ tí n bá rí obìnrin tó bá dùn tó yìí tí ò ń ṣe wèrè tí mo rò tẹ́lẹ̀tẹ́lẹ̀ o kò sí tí mi ò lè ṣe pẹ̀lú ẹ̀ kí n fẹ́ ṣe wedding kí irobìnrin mi tó dọ́ṣọ̀ má fi wedding mi lẹ̀ máa lọ bá Ọlọ́run gbọ́. yájọ ṣe bó fẹ́ jó ni. kájọ nǹkan tí mo rí Ọlọ́run ò ní jẹ́ kọjá àárọ̀ kùtùkùtù ni màá filẹ̀ jáde ọ̀rọ̀ ayé mi ò kì í ká mi lára tí n bá ti róbìnrin máa pa ọ̀rọ̀ ayé mi tì ní kí ni tó gbọ́gọ̀gọ̀ jẹ́ ń gbọ́. o fẹ́ jó. máa jó náà jó gidi. yẹ mo dárò ayé mi báyìí kí ló ṣẹlẹ̀ ṣé mi náà sọ ni báyìí mi mo dárò ayé mi. ẹ wò má ẹ jọ fún ọ náà ṣé ìbà mi rólè. o lè bí ti báwo. o lè gba báàgì lọ́wọ́ mi ẹ jọ fún ọ náà ayé mi ti bàjẹ́ báàgì àjọ ni owó àjọ wà bẹ́ẹ̀ jọ owó àjọ wà bẹ́ẹ̀. mi ò rólè bẹ́ẹ̀ de ṣe dàgbà tó yìí báwo ni o lè ṣe wá gba báàgì lọ́wọ́ yín. irú ọ̀rọ̀ òṣìwò lẹ̀ tún bí mi irú ọ̀rọ̀ òṣìwò lẹ̀ bí àwọn ọmọ yín ló jalè ni. mo ti ẹ̀ ń jẹ́ káwọn ọmọ mi jalè. àtàwọn ọmọ yóò bá wá jalè irú ọ̀rọ̀ òṣìwò lẹ̀ á bèbè tàbí wọn ò lè jà lólè àti wọn kì í jarúgbó lólè ni bẹ́ẹ̀ ṣe wà ìwọ́n lè jà yín lólè ara kọjá yín lólè ọjà. olóhùn ti ẹ̀ ń jẹ́ wọ́n jà mí lólè ara ó lé dúkìá gan-an lè jà mí lólè. ẹ wo irú ọ̀rọ̀ tẹ̀bí mi yẹn má máa fi mí rú kó ẹ̀sọ́ bẹ̀ mọ̀ kí ni mo wo tó fi gbà báàgì lọ́wọ́ táwọn lè gbá kan lọ́wọ́ ẹ̀ kò sí wàhálà ẹni tó dé láàrin àmọ́ tẹ̀ tó ń bọ̀. Ọlọ́run á jẹ́ kí Ọlọ́run á ṣe báàgì yín ní rírí o ṣùgbọ́n ní tèmi o èmi ò rí báàgì mi ò dẹ̀ rólé o ẹ jọ̀ọ́ mo ṣe ṣí ṣọ́ọ̀bù láàárọ̀ yìí ni o. ayé mi bàjẹ́ báàgì àjọ. mi ò rí báàgì mi ò rí Ọlọ́run jẹ́ wọ́n já mi lólè. láti wá báàgì àwọn onígbèsè àwọn olórí burúkú yìí láti mọ̀ sí mọ́ kí ni wàá bí níbí ládùúgbò mi kájà níbi ìfífà yìí láyé má gbà ó kò sí o.
tó dùn mí olórí burúkú tí mò ń bá jòrè ẹ gbà mí mo jẹ́ rí ẹ̀rù dẹ̀ bá mi ṣé kí n lọ òun tó bá gbà ni màá fún ibo ló gbà bí ibo ló gbà. sórí tó bá ti mọ tó ti lọ bá mo kàn náà lọ́rọ̀. bàbá. bóòlù ẹ̀jàmbá kan. ẹja ta kan ni bàbá. ewu lè já wèrè ewu lákan sí kí ló ṣẹlẹ̀ gangan. ẹja ni nítorí pé kí ni wọ́n látọ̀sẹ̀ bíi mẹ́ta kan náà tí kò nílé yẹn. akànnì nítorí pé kí ni wọ́n nọ́mbà wá ṣòkù níparí oṣù. ẹ̀yin ayé ó lọ àbí ò lọ. kò ní dá fún ẹ. ìbọn mo dáná ẹjọ ẹ má yẹ fún mi ẹjọ ẹ má yìnbọn fún mi ẹjọ. Kàbírù Sàámú Kàbírù ó ti dólè Kàbírù ó ti dólè Kàbírù jẹ́ ó mọ̀ ṣebi tó ṣe sí o ẹ̀fílẹ̀ wọ́n wé ti bàbá ẹ̀. ẹ̀fílẹ̀ ọmọ ayé ni ẹ̀fílẹ̀ ọmọ ayé ni ọmọ awó ni. Kí ló ṣẹlẹ̀ bó ló ṣe ṣẹlẹ̀ bó lẹ ṣe mọ̀ bó lẹ ṣe rí. wọ́n gbàgbá jùlọ wá mi ni o olórí burúkú tó gbàgbá jùlọ wá rẹ̀ tí mo bá jọ aṣèrè lọ́dọ́ tó gbàgbá jùlọ wá mi. ẹ wo bàbá ṣe rí ọ̀tọ̀ lẹni tá à ń dúró de òkú tó dípò lórí burúkú ẹ̀ lọ́ọ́ rà ní fẹsẹ̀ sí. bàbá ẹ̀ máa rà ní fẹsẹ̀ sí. Sàámú mọ̀ ṣebi tó ṣe sí o tí ò bá ṣebi tó ṣe sí tó lọ ṣe sí ni. in fact bàbá kò ṣe pé ó rà ní fẹsẹ̀ sí nìkan ká ní pé mo lọ yẹ báàgì ẹ̀ òkè tó gbé ni wàhálà máa pa ni. wàá pa mí lọ́wọ́ pa ẹni o. wàá pa mí lójú Kàbírù wàá já fún gbogbo yín. bàbá. ẹ wo ẹ filẹ̀ ọmọ awo ni kí ni nǹkan tẹ bá nu báàgì ẹ. bàbá 550 naira ni o. mi ò gbọ́ Yorùbá. 550 naira ni o. àbí 550,000. bàbá mi lè máa fún lófo 550 naira bá ní báàgì olórí burúkú ààrẹ o. ó ṣe jẹ́ nìyẹn bàbá o. Sàámú Kàbírù wojú mi ṣé lóòótọ́ ni kí ló ṣẹlẹ̀. kò pé 1,550 naira ló wà mẹ́ mú jẹ́ ṣe bẹ̀rẹ̀ láàárọ̀ yìí mú jẹ́ jáde ni. abẹ́wò sí ọlọ́run ọba bí ẹ̀yin ẹ wálẹ̀. oníkẹ́ gbébọn wọ yín lẹ̀ ẹ̀ bọ́ bí Kàbírù ṣe jẹ́ sí mi ni. ọ̀gbọ̀rọ̀ sí ẹlẹ́nu. tá a mọ̀ gbójú okùn lé òmò jẹ ní àgbà o. Sàámú ẹ̀mí ló mú pé ọ. ní ìrántí. 550 naira nù báàgì tiẹ̀ látàárọ̀ tó ti ṣiṣẹ́. ẹ sún sẹ́yìn ẹ filẹ̀ ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ. Sàámú ṣó ṣe tán láti darapọ̀ mọ́ wa. ẹlẹ́dàá mi ò ní jẹ́ orí mi ò ní jẹ́ kí n darapọ̀ mọ́ ẹ Kàbírù èmi á darapọ̀ mọ́ wọn àti kékeré tó ti burú ṣé mo darapọ̀ mọ́ ẹ màá darapọ̀ máa jalè. Sàámú ṣó ṣe tán láti darapọ̀ mọ́ wa ó di méjì. mi ò ṣe tán láti darapọ̀ mọ́ ibi ọmọdé ò sì mẹ́gun ń pè lẹ́fọ́ ni o. Sàámú ṣó ṣe tán láti rí owó gidi láti mọ bá wa ṣiṣẹ́ níwọ̀n bá àgbà tá a ti mọ̀ pé alájọ ni ọ́ ládùúgbò yìí ó sì mọ gbogbo àwọn ojúlùmọ̀ ó mọ gbogbo àwọn tó lówó lọ́wọ́ ládùúgbò. nǹkan kékeré ló ṣe tí ẹ ní pé kó lọ salami. Sàámú èmi ṣetán láti mọ fún ọ ní 30,000 ní ọjọ́ mẹ́ta níwọ̀n bá àgbà tó bá ti ṣetán láti darapọ̀ mọ́ wa. kí lè fẹ́ kí n ṣe. n tó fẹ́ ṣe ò lè. Sàámú bó ṣe wà yìí níwọ̀n bá àkókò àti ìgbà díẹ̀ tá a wà ládùúgbò yìí ó mọ lọ salami o á sì mọ fún ọ lówó tó o bá ti lọ wo olówó kan fún wa lónìí á fún ọ ní 30,000 tó o ṣe bẹ́ẹ̀ lọ́la tó bá dọ̀tún la á tún fún ọ ní 30,000 so ṣetán láti darapọ̀ mọ́ wa. ṣe rí i pé owó ti dé sí Sàámú lọ́wọ́ sórí pé ṣe ti dé ọmọ aláṣẹ jẹ. àti 30,000 naira ọjọ́ mẹ́ta. lágbára Ọlọ́run. mi ní báyìí gbé bọ̀. láyé. tèmi kì í ṣe pé bóyá èmi bá báyìí ń pa àwọn káàkiri èmi ò ní báyìí jalè o màá kàn sọ fún yín pé ibi tó lówó wà rí ẹ̀yin lè máa mọ bẹ̀tẹ̀ máa lọ ẹ̀rẹ́ fi mi ní 30k. bẹ́ẹ̀ni. ẹ fún mi 30k. bẹ́ẹ̀ni. lọ́jọ́ mẹ́ta. ó dáa wo. ẹ fún mi ládùvánsì náà. bàbá ẹ filẹ̀.
tó sì ń múra báyìí tó kun ojú tó kun ẹnu tó dẹ̀ wọ socks tó gùn tó báyìí sì wà ní century tàwa yìí. Baby, kò ṣe everybody tó bá rí ta lórí ẹ pé. Bàbá má sọ̀rọ̀ báyẹn ó lè jẹ́ bó nǹkan tó ń láì kó máa wọ̀ nìyẹn mode of dressing títí ẹ̀ nìyẹn. Baby, ìwọ kọ́ ni mo pé kó gbójú òṣì sàn lójú tán àdàbà kó gẹ̀gẹ̀. Baby, ìwọ ni mo pé ìwọ ni mo pé. Má bọ̀ bí. Ìwé díẹ̀ ló kó ìfẹ́ ẹni. Má bọ̀ bí kájọ máa ṣe fàájì. Tí bá bẹ̀rẹ̀ sí ní bá ẹ sọ̀rọ̀ máa bẹ owó ọ̀ṣẹ́ ẹ̀ wá mọ̀ pé ẹni tó yẹ kó ti máa tí sì ti pẹ́ yìí. Kí ló fẹ́ mú? Mo rí kórìí tébù yẹn gbẹ bóyá change pọ̀ fún ẹ. Kí ló fẹ́ mú kán rà fún ẹ? Kí ni mo fẹ́ mu? Kí ló fẹ́ mú? Ok, ẹ jẹ́ kán fún mi ní ace of spade. Spade of face. Face of faith. Ace of spade. Praise of faith. Wo, má tẹ̀ wọrí. Ẹ má bọ̀. Bọ́bọ́ ìwà wájọ. Wá. Bẹ̀rẹ̀ bá ń fún ní praise of faith. Ace of spade. Okay, we have. Kí ló wí? Ace of spade ní sà. Kí ló jẹ́ fade of face? Èló lẹ́ ń tà? 200k. Ẹ ó yà lọ bá 2,000 naira. 200,000. Bẹ́ẹ̀ni. 100 kan báyìí. 100 kan báyìí. Méjèèjì jẹ́ 200. Kò ní dá fún ẹ. Kó tó ṣojú bí ìfẹ́ báyà. Ó ṣojú bí ọ̀gbàǹjẹ. Ìwọ bèrè face of face. Ẹyọ kan ṣoṣo ni wọ́n ẹni kan fẹ́ dáàbò 200,000. Ayé ò bá dá. Wà wá fẹ́ jókòó síbí. Ìjókòó tó ń jókòó ìṣọ́ ọ̀wọ́ ti 200,000. Kò ní yẹ. Ẹgbẹ́ náà ṣì sọ́ọ̀jọ́. Náà ẹ̀ kí n wojú rárá o. So ẹ mọ nǹkan tó wà lápò yín kẹ́ tó máa bèrè kí ni mo fẹ́ mu. Ìwọ lówó lọ́wọ́ rárá ló jókòó bẹ̀rẹ̀. Ìwọ ṣe bẹ̀rẹ̀ omi. Ìwọ ṣe bẹ̀rẹ̀ irú kan tí mo mú kọ́ bí omi ọmọlúwàbí rẹ̀. Owó ṣe bẹ̀rẹ̀ ẹ̀. Wọ́n ti ń bá mi ṣe máa yìí o. Àwọn wo ló bá mi ṣe ẹ́? Ibo lẹ ti rí wọn? So irú àwọn èèyàn tẹ́ máa ń gbà sínú báyìí lélẹ̀. No, ẹ disappoint mi. Bàbá ẹni wèrè. Àwọn tó bí ẹni wèrè. Anyway, ṣé ẹni tí mò ń dúró lè ṣọ́ọ̀ṣì ń bọ̀? Bẹ́ẹ̀ni, wọ́n sọ Okay, fún no problem. Òun ló jẹ́ kí èrò àti òlẹ̀ inú kó máa wẹ kíní sí mi lára. Kò sí wàhálà. Ó bèrè lọ́mù pé ṣé mo lọ́kọ̀lé àbí mi ò lọ́kọ̀lé. Ṣé ti yẹyin? Ṣé níbẹ̀ ṣe níbí yìí? Mo fọ́ igan gbàdúrà ní Mundia o. Mo fọ́ igan mo pretty. Mo ga. Mo tún sí gbẹ̀lẹ̀. Sàámú. Ìfẹ́ mi, will you marry me? Say yes, 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 say yes. Kò sí wàhálà, wọn ò ní ìdí àti gbogbo lọ́wọ́ ẹ̀ máa jẹ́ kí Kàbírù wà bá. Ẹ jọ ẹgbẹ́ mi sọ̀rọ̀ kẹfẹ́ mi lọ bẹ́ẹ̀ mu. Lémi. Ọtí tí ọ̀rẹ́ dára náà tẹ máa máa. Ibi tó o bá wọ̀ lè máa tẹ̀lé ẹ débẹ̀ Kàbírù àwa ẹ̀kan Ọlọ́run gbọ́ Kàbírù àwọ̀ àtẹnitẹ́ ìjọ dúró dira ìyẹn àwọ̀ àyè kan. Ẹni tó ti rí náà tó ń pẹ́ Kàbírù náà nìyẹn. Kí ni ká gbà mí? Kò sí tó bá wù yín kẹ́ gbà gbogbo tẹ́ ẹ bá fẹ́ gbà ẹ gbà tí o bá ti kọjá 1,000 ẹ bá tẹ̀ ẹ gbà wèrè tó wà wájú ẹ bá fún mi kankan orí àtàwọn ló ti ń gàn di oṣù sí mi nani wò díẹ̀ ẹ gbà. This guy is alright. Popsi yóò wà alright. Ta ló wà bẹ́ẹ̀? Ta ló rúgbó bẹ́ẹ̀? Ta ló wà bẹ́ẹ̀ yẹn? Ìbọn wà bí o. Má yìnbọn fẹ́ tó bá wà mí ọ̀tá ní. Táwọn bẹ́ẹ̀ ẹ́. Pé kò ṣe yọ̀ bẹ́ẹ̀, ọkàn balẹ̀ bọ̀ díẹ̀díẹ̀. Ta ló wà bẹ́ẹ̀ ẹ́. Kábírù ibo ló wà báyìí wo bí máa bọ̀ ní OAFP bar máa bọ̀ ń bẹ́ẹ̀ sísìn olórí burúkú ọmọ sọ́ọ́rọ́ sọ́pupa kan báyìí ó dàbí ààfin báyìí ó wà bẹ́ẹ̀ báyìí o ọmọkùnrin kan ti wà wá wo owó burúkú wà ní ọwọ́ ọmọkùnrin
yéè àtàgò àti chain àtẹ̀wù àti bàtà gbogbo tó wọ̀ pátápátá owó burúkú ni ó dẹ̀ dá mi lójú pé owó máa wà ní ọwọ́ ẹ̀ bí mo ṣe máa jáde kúrò ń bẹ báyìí mo rí mọ́tò tó gbé wá ni mọ́tò tó gbé wá gùn jù mí lọ mọ́tò tó lè gùn jù mí lọ ṣọwọ́n kò wọ́n lábà wà nínú mọ́tò yẹn dọ̀túrú ọlọ́ọ̀bí tó bá wà bá bọ̀ ń bẹ báyìí owó ti dé o kí n lè gba 30,000 naira tèmi ò jọ o 30,000 mi ló important sí mi òbí tó bá wà má bọ̀ o ní ìgbọ́ Kábírù o ò lè jálè ọ̀sán táwa ní role model yẹ ṣé bẹ́ẹ̀ máa wà bẹ́ẹ̀ ní ẹ̀dẹ̀ máa ṣọ́ èèyàn máa ṣọ́ tí yín tó bá máa fi dalẹ̀ ẹ̀dẹ̀ lọ́dọ̀ bu cross yẹ tó bá dẹ̀ máa fi dọ̀là tẹ̀ ń bá máa pè yín máa ti gbọ́rọ̀ yín ẹ̀dẹ̀ lè sẹ́ndí 30,000 tèmi sí mi irú àṣàwọ̀ wọ nìyẹn jọ̀túrú ọlọ́wọ́ business ni mo mú wáyò má jò fẹ́ lé o better ṣé mi 6-5 lélẹ̀ 8-5 lélẹ̀ 12-5 lélẹ̀ èwo lẹ fẹ́ bá mi rà ń bẹ̀. mo máa prefer ilé. ok mo wọ́n jẹ́ kí n pe ẹ̀gbọ́n mi kí n lè sọ fún wọn. ok. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé agbófinró ni wá a gbọ́ pé àwọn guys kan wọ́n ń terrorize community torí ẹ̀dẹ̀ la ṣe wá ẹ jọ ṣe ní 1 or 2 informations nípa hideout wọn. rárá o lóòótọ́ wọ́n ń terrorize wa ládùúgbò yìí ṣùgbọ́n mi ì mọ anything nípa wọn o ẹ bá wa wá àkọ́ṣe sí ẹ jọ̀ọ́ ẹ ràn wá lọ́wọ́. ẹ̀yin ńkọ́. rárá o mo wá kí wọn ládùúgbò yìí ẹ̀gbọ́n mi wá kí mi mọ̀ yẹn kọ́kọ́. Kò sí problem ẹ jọ tẹ́ bá ní 1 or 2 informations tó lè ràn wá lọ́wọ́ tó dẹ̀ lè ro community lọ́wọ́ Adétọ̀nà police station làwa ti wá ẹ ṣé gan madam guys. ẹ ṣé o Ọlọ́run máa fún yín ṣe o. àǹtí ẹ máa bọ̀ ẹ máa bọ̀ sísá mi mo ti lọ lé mi. kí ló dé kí ló ṣe wọn náà. Ọlọ́run tó ráìsì àdúgbò yìí mò ń lọ lé mi. ẹ ṣá wá dọ́dọ̀ ẹ ní torí ẹ ló ṣe wá sá lọ lé. mò ń lọ lé mi mò ń lọ. Papa. Damn. Okay, guys, let's go. No. Má bẹ̀rù. Fún àlàáfíà community. A kò gbọ́ pé àwọn terrorists kan wọ́n terrorize area yìí. So a wò pé bóyá, I doubt wọn láṣà ń wá area yìí. Demo bóyá ní 1 or 2 informations. Okay. Bá ṣe kọ́kọ́ rí yín yẹn ẹ̀rù ti bà wá. Ó ti yín so lóòótọ́ ni pé wọ́n terrorize community yìí o ṣùgbọ́n èmi ò mọ̀ kankan pa ẹ̀. My brother ó dàbí pé oyin bẹ̀rù tó bá mọ anything ẹ sọ fún wa so that we can help the community. No, brother. Sherry, ẹ̀rù ṣì wà lára yín náà. Like we said the other time. Ẹ jọ̀ọ́ help tẹ́ bá lè ṣe fún wa láti ran community lọ́wọ́ ẹ jọ̀ọ́ ẹ ṣe fún wa. Ẹni ẹ ti wá wọn dé tí odò àbí ẹ jẹ̀rí wọn kó mọ́ bomi já lọ. Ó sọ pé tí odò lọ wà ẹ ṣe ó kí ló máa ń ṣe é ṣé o ò lè pa inú ẹ mọ́ ni ó ṣe máa ń ṣe What's the next? Okay. pẹ̀lẹ́ kúṣẹ́ o kúṣẹ́ lò ó. Ẹ káàsán. ẹ pẹ̀lẹ́ mo ń bọ́ tó lẹ̀ wá wọn tó ń fẹ́ràn ráìsì àdúgbò. Yes, that's true. Àwọn kan ló ń da community láàmú and torí ẹ̀ la ṣe wà ń patrol. Ẹ jọ̀ọ́ ṣe lẹ́ni information fún wa ni. Ó dáa ohun tẹ́mi rò ni pé tẹ́ bá wá ṣèṣìrè èèyàn kan tó sọ fún yín pé òun mọ ibi tí àwọn aráàbí tí wọ́n wà èló ní ìjọba fẹ́fẹ́ ni ọ̀hún. Very good. Ìjọba ready láti compensate irú èèyàn bẹ́ẹ̀. Handsomely sir. Ẹ jọ̀ọ́ ẹ fún wa ní information tá a need ẹ jọ̀ọ́. Bí èlò gógó ni ìjọba máa fún onítọ̀hún èlò ló máa fún. Ìjọba ò sọ iye pàtó tó máa fún wọn ṣùgbọ́n
ó dá wa lójú wípé tẹ́ bá mọ ibi tí wọ́n wà a máa fún yín lóhun tó jọjú tínú yín máa dùn sí. Rárá ìta àti máa ń gbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n máa ń sọ wípé èèyàn tó bá mọ ibi tí àwọn ará bíi wà ìyẹn àwọn oníṣẹ́ ibi ìjọba máa ń sọ lára ẹ̀ tí mo ti gbọ́ rí wọ́n máa sọ wípé àwọn máa fún onítọ̀hún ní 10 billion naira wọ́n dẹ̀ lè ní pé wọ́n máa fún ní 50 billion naira èlò ní ìjọba sọ gọgọgọgọ pé ní ọ̀tẹ̀ yìí o tí èèyàn kan bá mọ ibi tán wà o èlò ní ìjọba ló máa fẹ́ nítọ̀hún. ẹ jọ ṣé ẹ̀yin ní information kankan bá a ṣe lè rán wọn boys mú ẹ sọ fún wa. èmi ò mọ ibi tán wà o mi ì mọ èèyàn kankan o mo kàn sọ ni o ṣé mo kẹ inú dídùn ló máa ń mórí yá. ẹ ṣọ. kílẹ̀ mi ìbà ìpèsè mo ṣọ ìrìtẹ́ẹ̀rí mi ń kọ́. ẹ má bínú. ẹjọ ìrìtẹ́ẹ̀rí mi ń kọ́. responsible. kì í ṣọ̀rọ̀ responsible mo níṣẹ́ tèmi lọ́wọ́ àjọ ni mo ń gbà o. mo kàn ọlọ́run má jẹ́ kémi rí mo kàn sọ fún yín ni wípé tẹ́ ẹ bá sọ iye owó yìí àsọ fáwọn èèyàn wọn á lè fọ́n sílùú láti bá yín wáyàn ó tán. ọlọ́run ò ní já rí bí o ibi ò ní ṣẹlẹ̀ sẹ́yìn náà o. ẹ wò fóònù rẹ̀ tí a bá kófìrí èèyàn kankan báwo la ṣe lè pè yín. gba nọ́mbà tẹ. kílẹ̀ jọ ń fà kílẹ̀ jọ ń sọ. bí ètò àlàáfíà ìlú náà là ń discuss. ẹ lè máa mú mi lọ o. no. ó sì wàhálà ẹ jọ wọn máa fún onítọ̀hún lówó o kí ẹ ti gbọ́ eré o ṣé nọ́mbà tí yín lélẹ̀ àbí nọ́mbà tí wọ́n. nọ́mbà wa nìyẹn tẹ́ bá ti pè á máa gbé kọ. ẹ ṣe. guys ẹ ṣe. let's go. ẹ pẹ̀lẹ́. àwọn oníranù òṣì àwọn oníranù ìjọba ò sọ iye báyìí pé iye báyìí náà máa fún wọn iye báyìí náà máa fẹ́ni tó bá rí wọn kéèyàn gbé méjèèjì yẹ̀ wò bóyá 30,000 naira ni o àbí iye tí wọ́n bá máa fún èèyàn wá lọ sọ pé bí báyìí làwọn Kàbírù wà wọ́n wá fólúwẹ̀ ènìyàn ń ṣe kìgbà tó bá má wọn Kàbírù tọ́ pé ẹ ṣe o kú ọmọ ọ̀dọ̀ rere aráàlú gidi ni Ọlọ́run ní jẹ́ ìṣe aráàlú gidi mọ́ èmi àtàwọn Kàbírù là ń terrorize àdúgbò a dẹ̀ máa terrorize ẹ̀dákú èmi 30k tí bá máa fi gba bíi 20 bí ìmọ̀ye tó jẹ́ orí yìí bàjẹ́ àbọ̀ bíi Kàbírù ń bọ̀. Mr. kí ẹ ṣe mẹ́ẹ̀. mi ń ṣe nǹkan kan bí mo kàn jókòó ni. ẹ ṣe nǹkan kan bí ẹ lè jókòó síwájú ilé onílé. kí lè sọ iná ṣé mi lè jókòó sí exterior interior gate ni àbí kí lè bá mi sọ mo kàn jókòó bí mo ń gbafẹ́ ni. o jókòó síwájú gate olóhùn gbafẹ́ irú afẹ́ wo nìyẹn. mi ò lè gbafẹ́ bí. ẹ lè gbafẹ́ mi báyìí ẹ kẹrù yín kẹ get out ẹ lè gbafẹ́ bí. kí ló ń ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn. ẹ̀gbọ́n máa yín ni o wọ́n jókòó síta wọ́n lọ ń gbafẹ́ níwájú ilé onílé. kó máa ní bàjẹ́ fún yín ẹgbàá bíi mo kàn jókòó síbí ní àwọn àbúrò mi ilé yìí explain adéjọ́ explain fúnra wa lójú ọ̀rọ̀ tí gbogbo èèyàn ń gbà kọjá tí òsibí jẹ́ ò lè jókòó sí adíjú aláyà àdọ̀bálẹ̀ yìí ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní lọ fún mi èmi hàn. Mr. Man, calm down. You see yourself. O gbé block síwájú ilé onílé o kàn jókòó síbẹ̀ o ló ń gbafẹ́. Ẹ wo Mr. Man ẹ kúrò ń bẹ̀ yẹn ẹ jọ̀ọ́ mi fẹ́ bá yín bẹ̀ yẹn mọ́ tá a bá máa fi padà dé ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run Mr. Man ṣẹ́ gbọ́. máa gbé ìsìn ọ̀rọ̀ tẹ̀yìn tí ẹ sọ wú mi lórí máa gbé ìsìn máa gbé tẹ́yìn náà bá ti lágbàlagbà ẹ máa sọ fún ọ lọ́ bá ti lágbàlagbà wọ́n máa máínọ́ọ̀sì èjì wọn kó nu èjì ẹni ẹ̀ ẹ máa máínọ́ọ̀sì ẹ̀. ẹ wo Mr. Man bàtà tí bá máa fi dé mi ò fẹ́ rí àtiwọ́ àti blọọkì ẹ̀ ń bẹ̀ yẹn mọ́. kò sí wàhálà ẹ bá àwọn àbúrò yín sọ̀rọ̀ gbogbo náà ló dàbí pọ́n tọ́mọ̀ lọ́wọ́ yìí. máa gbé yín sìn ọ̀nkú ni máa jẹ́ sí gbogbo yín ní ọ̀nkú àbúrò bàbá yín ni máa jẹ́. ẹ má bínú irú yín náà wà nulẹ̀. bẹ́ẹ̀ni sáré. ẹ pẹ̀lẹ́ o. ẹ jọ àwọn tó ń lọ sí báwo náà ṣe jẹ́ sí i. ọ̀gá mi ni wọ́n o. wọ́n máa lówó rẹpẹtẹ gan nìyẹn o. wọ́n ní owó o. wọ́n ní owó gan. kúkú ṣìgìdì. wọ́n dàbí ṣìgìṣìgì máa mi owó dé. wọ́n ní owó o.
yẹn àwọ̀ òhò dáadáa kó má jẹ́ pé ejò ló máa lago olúwẹ̀ látàbẹ́. Hello Kábírù ibi tí mo sọ fún ẹ tó mo sọ pé mo fẹ́ lọ mo ṣẹ̀ṣẹ̀ kúrò bẹ́ẹ̀ sí ni bẹ́ẹ̀ ni owó wà nínú ilé ìdẹ́kùn àwọn ọmọ tó dẹ̀ ń gbénú bẹ̀ àwọn ọmọ tó dáadáa ni tó fi hàn wípé wọ́n rówó tọ́jú wọn pẹ̀lú ìwádìí tí mo ṣe tí mi ò bá ní ṣì mú owó tó máa bá nínú ilé yìí ó kéré jù àtó 7 billion àtó 7 billion nínú ilé yìí gógógógó ní o nọ́mbà 25 ẹni sọ́dún kẹ́ wo bí mo ti ṣe ìwádìí ọlọ́pàá ò sì bẹ́ẹ̀ wọ́n ní security wọ́n ń lọ wọ́n ń bọ̀ bẹ́ẹ̀ ibi tẹ́ ẹ lè wà ní 30,000 tó fẹ́ fún mi dì mú tẹ́ ẹ bá wọ̀ bẹ̀tàn tẹ́ ẹ bá kówó èmi àti àjọṣàdé ọ̀rọ̀ owó ń gbà yẹn ní báyìí ti fọ̀rọ̀ commission lẹ̀ tó bá dà mí Kábírù tó bá dà mí ẹni tó mà ti lọ lùnàgún má ti padà o. mo ti rìn káàkiri ọlọ́run gbà mí mi máa ti rí ilé olówó kọ̀ọ̀kan tán táwọn pípé máa lè lọ torí ọlọ́run. jẹ́ kéèyàn pẹ́ di táìmù yìí wó a gbọ́dọ̀ tà tá bá dé ṣọ́ọ̀bù lẹ́ni o. àǹtí mi ẹ má bínú a máa tà ẹ má bínú. ẹ pẹ̀lẹ́ ẹ jọ̀ọ́ ẹ má bínú pé mo dá yín dùn. àbínú agún ti lọ. ẹ̀wẹ̀ ẹ fọkàn balẹ̀ ọbẹ̀ ṣé wò mí Christian ni mí láìpẹ́ láì jìnnà bá tó di deacon ní church wa ṣe ti gbọ́ kẹ́ ẹ lè fọkàn balẹ̀ dáadáa ni ẹ ti rí i pé aládùúrà ni wá. a máa ń lọ sí ìletò sí ìletò a máa ń lọ sí ojúlé dé ojúlé a máa ń lọ sí àdúgbò dé àdúgbò táwa fẹ́ lọ ó ní àdúgbò táwọn ìpè Ọlọ́run kẹ́ wọn ìpè Ọlọ́run bùkún wọn ní àdúgbò ẹ̀ ṣé mọ̀ pé àdúgbò tá a wà yìí ṣé mọ̀ pé àwọn tí wọ́n ní owó wọ́n wà ní àdúgbò yìí. bẹ́ẹ̀ ni mo mọ̀ pé àwọn tó lówó pọ̀ ládùúgbò yìí dáadáa. tán lówó ẹ̀mọ̀ kan wà ládùúgbò. olówó pọ̀ ládùúgbò yìí dáadáa. òun wá sọ wípé ká máa fàdúrà ràn wọ́n lọ́wọ́ kọ́lọ́n túbọ̀ lè máa gbé wọn ga sí i nítorí tọ́lọ́run bá gbé wọn ga sí i ìyanu á máa ṣẹlẹ̀ káàkiri. ẹ jọ̀ọ́ ṣé ẹ lè dárúkọ olówó bíi 5 àbí ẹ lè nàka sí ilé bíi 5-6 tẹ́lẹ̀ sọ pé ilé yìí o owó wà bẹ́ẹ̀ o tó jẹ́ pé téèyàn bá wọ̀ bẹ́ẹ̀ ó kéré jù èèyàn bá bí 500,000 nínú ilé. 500,000 naira. nínú ilé yẹn pé èèyàn lè 500. bẹ́ẹ̀ ni. ẹ wo èmi ò mọ bí tá a ti lè réyàn tó máa ní 500,000 nínú ilé tó máa kó sínú ilé lásìkò yìí o mi ò mọ yẹn ṣùgbọ́n polówó wọn pọ̀ ládùúgbò yìí dáadáa. náà ni mo wá ń sọ bẹ́ẹ̀ èyí ò ń tojú bọ̀ lékiri ni. mi mọ nǹkan tí ò bá kàn mí mi ò ń dá sí. bẹ́ẹ̀ ni. ẹ̀yin wá ń kọ́. bọ̀dà sórí yín dàrú ni. Dikin lọ́la. mo ní pé mo nǹkan jù lọ bì kan ẹ wá ń dá mi dúró ẹ ń béèrè 500,000 bóyá ó lè bá nínú ilé mi kí ni mo ní 500,000 nínú ilé kẹ́ ẹ wá ká mi mọ́nu ilé àbúrò. rárá ọdún ni mo sọ fún kẹ́ ẹ má rí mi bí olè. àbúrò owó jẹ́ lọ jàre. rárá afẹ́ fàdúrà ràn yín lọ́wọ́ ni. afẹ́ ìyá pikin. ìyá bébì. ó dẹ̀ ìyá bébì. ẹ ṣe sọ pé ìyá ọmọ. ó dẹ̀ ìyá ọmọ. kí n gbogbo ilé ìbáyìí. ẹ gbà mí. Elizabeth. ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ wò mí ò sí ní mood fún gbogbo rubbish yẹn I'm not in a good mood I'm not happy ẹ má bá mi try rubbish lọ́sàn-án yẹn ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. I'm not in a good mood either. kí ló ṣẹlẹ̀ gangan náà sọ́pọ̀ jù pé àrí adé ìgbàdé máa ń kí a máa ń appreciate ẹ̀ kí ni gbogbo owó èrè gan-an kí lè máa ń rí mi náà ṣàdúgbò ẹni wọn náà ń gbé nígbà wo ló kó dàdúgbò yìí. ẹ wò ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jọ̀ọ́ torí ẹ mọ̀ pé mò ń bẹ̀yìn bínú iṣẹ́ ń bí mi lọ́sàn-án tí bá múnú bí mi sí mo lè gbá etí yín. o máa gbá mi létí. yes máa gbá yín létí. gbá mi létí. káì àbò lórí burúkú lè Elizabeth o máa gbé mi létí tí mo wò pé ṣákúlú bọ̀ ẹ̀ pé ó tiẹ̀ lè wúlò kí ọkàn tiẹ̀ ibi tó lọ gangan mo fẹ́ mọ̀ bẹ́ẹ̀ o mo fẹ́ kó o gbá mi létí bìkan bó o bá ṣe ń gbá mi létí kàápàá jùlọ kó tiẹ̀ lọ jẹ́nu ilé ẹ̀ tí bára ẹ̀ mú látẹ̀yìn àjọ gbára wa létí wò rí bẹ́ẹ̀dì kò ní yẹ ó dàbí ààfin burúkú níwọ̀ yìí. ló ń ṣẹlẹ̀.
àtàwọn ni mo ti wà ní mọ́tò tí mo ti jókòó dé tí mo wá expect ẹ̀ lè dá mi dúró látàárọ̀. ẹ wo ẹ má bínú mo ò sí in good mood ni. kí ló ṣẹlẹ̀ bá mi sọ̀rọ̀. mo ní ìdáwọn owó kan ni mo ò tí sanwó school dẹ̀nu dẹ̀ tún rẹ mọ́mì mi dẹ̀ mo wà lọ́dọ̀ wọn gan torí pé wà important ni pé kí n bọ́ta kúrò ń bẹ̀ rárá. àwọn ṣètò pọ̀ mi lé ẹ̀wọ̀n dáadáa I'm sorry about your mom. You know I can't do anything for you. You kò lè náà kò ń ṣe nǹkan tó lè. Ẹ gbà mí. Ṣé nítorí hippopotamus ó ní Elizabeth ṣe ń sáré lọ? Mo dáràn. Obìnrin ayé wọn máa ti bàjẹ́ torí ọlọ́dẹ máa jẹ́ kí irú elephant kó gòrí ìwọ ọmọ yìí. Trailer fẹ́ gòrí ọ̀kadà. Ẹ gbà mí. Come wait for me. Oh, ìyẹn ò lè nà ọ́ ní ìwà wà fún orí nǹkan. Okay, yes. What? Let me just give you everything. Bàbá ìlówó. Adúrò owó yìí. Hello, Officer Ṣọlá. Ewu ìfi báwo nílé ń bulẹ̀ wà báyìí ṣé ìsìn station ni? Ilé báwo ewu ẹ má sí ilé ara ò ṣe ráwọn boys tán nípa máa kidnap yẹn. Mo kó fìdí kunkun wọn ní side ibì kan ní sí. Níbi Adéwálé yẹn uncompleted bid kan tó wà ń bẹ̀bẹ̀ ni mo ti kó fìdí wọn ní sí. Ṣé kò sẹ́ni bọ̀dì tẹ̀lé pé station ní téèyàn bá síbẹ̀ ó yẹ kẹ́lẹ́ kó léèyàn kan tẹ̀lé pé. Okay. Kábírù! Ní sí ẹ má máa sáré yìnbọn, ẹ má máa sáré yìnbọn. Wá kí ló fà mí kọ́kọ́, ẹ má lọ kí ló ṣẹlẹ̀ kọ́. Ẹ má máa sáré yìnbọn, má sáré yìnbọn. Ọlọ́bàbá ló jẹ́ o. Ọlọ́bàbá ló jẹ́ o. Tí ìbàdàn ọlọ́bàbá kọ́, tí ìbàdàn náà ìbàdàn ìbọn fọ́ ìwé ìdánù. Sàánú, kí ló ṣẹlẹ̀? Orí wọn ò pé wọ́n ti gbàgbé kébì ni mo fún ọ lóúnjẹ sí i. 30,000 tẹ́ fún mi, ṣe bá méjìlá ìfún mi, orí yìí burú ni. Sàámú kí ló ṣẹlẹ̀? Wo bí arákùnrin kan wà ní tèmídìrè báyìí. Ẹrù wà lọ́wọ́ ẹ̀. Owó tó wà lọ́wọ́ ẹ̀ báyìí. Tèmi fúnra ara mi fojú rí nígbà tó gbé jáde. Owó yẹn wọ 20 billion. Bẹ́ẹ̀ni. Sàámú. Owó yẹn pọ̀ bí wèrè. Ó wà lọ́wọ́ ẹ̀ ní tèmídìrè báyìí. Ẹ wo ìwé bóyá ẹ wá lọ gbà. Èmi ni. Kí ló gangan ló sọ ẹ fún orí bẹ́ẹ̀? Àlá tó 20 billion naira. A tó 20 billion. Sàámú 20 billion ò lè wá nú mọ́tò orí lórí. Àlówó yẹn pọ̀ bí mo ṣe fojú wò á tó 20 billion naira. Bọ̀bọ̀ yẹn ni kẹ́ ẹ̀ mú kẹ́ ẹ̀ gbowó lọ́wọ́ ẹ̀. Tèmídìrè ṣùgbọ́n Tèmídìrè wá jìnnà síbi tá a wà yìí. Bàbá Ọ̀tàbó jìnnà síbi kíbi o. Òótọ́ ni ọmọ ayé. Ṣùgbọ́n yìí tèmi lẹ́sbọ̀ kú mẹ́ẹ̀dẹ̀lẹ́dẹ̀ kó ilé bọ̀jẹ́ lè pín yẹn kí n lè dé Ìbàdàn sẹ́ẹ̀rì tó nílé bá ní ajẹ́ tán àwọn àlejò á ní àfínísì ẹ̀ gbáradì ẹja lọ. Ẹ jẹ́ kémi náà múra mò ń bọ̀. Kábírù ó máa lọ ó máa dà. Àbọ̀lọ́ ní gbogbo àjọ bẹ́ẹ̀ lọ múra ní. If you move, mo ti rọ́pò. Everybody down. Ẹjọ́ mi ìmọ̀ wọ́rí ayé mi ti bàjẹ́. Ẹjọ́ ọlọ́pàá ó ṣé kí ni? Sàámú kò ní dáàbò. Give me one shot. Okay sir. So you tell Wale 30,000 community àbí? Mo ṣe ìmọ̀ wọ́n ní olórí burúkú ní 30,000 lọ́rọ̀ bàbá fún mi 30,000. Give me one shot. Ṣé o mojú ẹ̀? Mo gbọ́ tó lẹ̀ wá wọn tó ń fẹ́ràn ráìsì àdúgbò. Tó bá try rubbish pẹ̀lú mi, má fi bọ́ forí ẹ̀. Now movement! Move to kòkòrò báyé mi. Okay, let's try rubbish. Ojú kòkòrò báyé mi. Mr. Man, move. Hey, move. Ojú kòkòrò báyé mi jẹ́ 30,000. 30,000 naira báyé. Má try rubbish wá forí ẹ̀. Gbọ́lágadé àkọ́kọ́ lẹ sọ pé ń lọ. Adébẹ̀ ẹ bọ́lẹ̀. Gbọ́lágadé ẹ̀kejì lélẹ̀. Last Gbọ́lágadé dẹ̀ la wà yìí. So ẹ bọ́lẹ̀ ń sìn. Mi bọ́lẹ̀ ń bí. Gbọ́kọ̀ níyì ni mo dẹ̀ ń lọ sí. Kí ni gbogbo orí burúkú ìbáyọ̀ lọ́kadà? Ṣé tó wípé mi ìlówó mi ti máa fi gọ̀kadà mi lè ṣiṣẹ́ báyìí fún mi? Kó dà náà. Kó dà. Ẹmọ tó ṣẹlẹ̀ ẹ farabalẹ̀ gbogbo ẹ̀ ní máa yanjú. Kò yẹ yín jẹ tẹ́ ẹ bá fẹ́ mi fúnra mi lè fún yín. Ẹ gbọ́ kórí burúkú lọ́jà ẹ já wèrè ni mo bá yín sọ̀rọ̀ ni. Ẹ̀gbọ́n ibo lẹ ń lọ ní Gbọ́kọ̀ níyì gangan. Ibi tí sista ìbá ń lọ àtàwọn kinní ni mò ń lọ. Olórí burúkú ni ẹ kò ṣe bọ́ ẹ̀jẹ̀ fún wèrè ni.
bẹ́ẹ̀ ṣe máa ń bọ́ ha nìyẹn torí nǹkan tẹ̀wí ẹ fẹ́ kú síbẹ̀ ẹ jẹ́ máa kú síbẹ̀ náà. wá má ṣe pé fẹ́mi o èmi yẹn ti kéèyàn ṣe pé fẹ́mi tó bá jẹ́ bẹ́ẹ̀ máa gbé nǹkan ẹ̀ láhùn òṣì. tóbi wọ́n ti sọ bẹ́ẹ̀ wọ́n ní gbogbo ṣìkìṣìkì ilẹ̀ ni ó padà jẹ́ tó Saheed Òṣùpá ti kọ́ lórí òní erùpẹ̀ ní ìwọ sì padà dérùpẹ̀. Sàámú Alájọ. Sàámú Alájọ. Sàámú Alájọ. Sàámú Alájọ. Òṣùpá tán mo fẹ́ gbowó mi. Sàámú Alájọ. Òṣùpá parí mo fẹ́ gbowó mi. Sàámú Alájọ. Sàámú Alájọ. Máa gbowó mi. Wọ́n fẹ́ fowó ṣe nǹkan rere ní fún wọn ní owó wọn. Máa gbowó mi bó pẹ́. Má yára wájú tibí fún wọn lówó wọn. Máa gbowó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Sàámú Chicago fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Sàámú fún wọn lówó wọn. Wọ́n kì í yóò sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ o. Alájẹṣẹ́kù alájẹpamọ́lẹ̀ ní dájọ́ jẹ́. Nítorí ọ̀dá owó ni mo ṣe ń dájọ́ fún mi lówó mi. Má jẹ́ kó sún wọn fún wọn lówó wọn bóṣù bá ti tán. Mi ò fẹ́jọ́ mi ò fàròyé oṣù bá tán fún mi lówó mi. Fún wọn lówó wọn ò Sàámú o. Má gbowó mi bó pẹ́. Sàámú Alájọ. Sàámú Alájọ. Sàámú Alájọ. Òṣùpá ti tán fún Alájọ. Òṣùpá tán bá mi gbówó mi. Sàámú Alájọ. Òṣùpá tán mo fẹ́ gbówó mi. Sàámú Alájọ. Sàámú Alájọ. Máa gbowó mi bó pẹ́. Ẹ̀rín la fi bẹ̀rẹ̀ máa jẹ́ ká fi ìjà parí o.